Lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí mo sọ̀rọ̀ lé lórí, àwọn wòlíì kan wọ́n inbox mi, wọ́n ní mo dójú ti àwọn, wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan pé kì í ṣe nǹkan táwọn rò pé màá sọ ni mo sọ, pé ó yẹ kí mi sọ̀rọ̀ sí gbá, ó yẹ kí n sọ̀rọ̀ sí àwo ni, ó yẹ kí n sọ báyìí kí n sọ báyìí, ṣùgbọ́n bó ṣe yé wọn mọ́ ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn mùsùlùmí tí wọ́n comment sí abẹ́ fídíò mi àtàwọn ilé tó dẹ̀ inbox mi, tí wọ́n ní àwọn rò wípé ọ̀tá mùsùlùmí ni mí tẹ́lẹ̀ torí àìṣedédé àwọn àfáà ni mo máa ń rí, pé ṣùgbọ́n nígbà tí mo wá rí àìṣedédé àwọn wòlíì báyìí tí mo dẹ̀ fi léde, inú àwọn dùn, àwọn ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé mi kì í ṣọ̀tá ìsìn mùsùlùmí. Mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Prophet Gabriel, ara àwọn bàbá tèmi mọ̀ tí wọ́n jẹ́ dáadáa nínú kérúbù ni, yàtọ̀ fún àwọn bàbá tí mo tún ti dárúkọ tẹ́lẹ̀, pé mo dárúkọ àwọn bàbá kan nínú fídíò yẹn tẹ́lẹ̀ tí àwọn jẹ́ pé àwọn bàbá nìyẹn, bí bàbá wa Primate Ogunsanya ní South Africa, bàbá mi Supreme Apostle S.A.N.E. Babeso, bàbá mi Special Apostle Adire TSA, wọ́n pọ̀, bàbá yẹn pọ̀ dáadáa tí wọ́n jẹ́ bàbá gidi nínú kérúbù tí wọ́n mú kan mọ́ kan tẹ́lẹ̀ wọn pẹ̀lú ìdọ̀tí tí wọ́n kì í sọ kérúbù lẹ́nu. Mo dúpẹ́ gan ẹ ṣé. Mo wo fídíò àwọn kan náà tí wọ́n jẹ́ ọmọ kérúbù, kẹ́kọ̀ọ́ bẹ̀ látòrí fídíò bàbá mi Takuti Jésù. Mo wo fídíò bàbá, inú mi dẹ̀ dùn gan. Bàbá lágbára Ọlọ́run ọba ẹ pẹ́ fún wa, ọ̀pá aládùn òní sẹ́mọ́ yín lọ́wọ́, ìjọba Ọlọ́run tí à ń lépa àní kùnà ẹ̀. Nínú fídíò tí bàbá ṣe, bàbá sọ wípé nǹkan tí Ọ̀gá Oríyọmí ṣe ó kù díẹ̀ káàtó, pé kò yẹ kí wọ́n tú àpótí ẹ̀rí yẹn ní gbangba, pé kò yẹ kí wọ́n tú àpótí ẹ̀rí yẹn ní gbangba. Ṣùgbọ́n nínú ìwòye tèmi ó dà pé bàbá wa Takuti Jésù, àwọn náà wà lára àwọn tí ó sọpọ́tì àpótí ẹ̀rí gbígbé ní kérúbù. Dóò mi ì tí rí kí bàbá yẹn gbé àpótí ẹ̀rí rí, ṣùgbọ́n nínú ìwòye mi pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, wọ́n yẹ pé bàbá wa Takuti Jésù àwọn náà wà lára àwọn tó sọpọ́tì àpótí ẹ̀rí nínú kérúbù. Dóò mi ì bú wọn o, torí Bíbélì sọ pé ẹ má ṣe bá àwọn alàgbà wí, ṣùgbọ́n ó ní ká gbà wọ́n ní ìyànjú. So ibi tí mò ń lọ mo sì ń lọ. Bàbá mi kan náà, wòlíì kan náà táwọn wọ sọpọ̀ báyìí, àwọn tiẹ̀ bínú, wọ́n fara ya gan, wọ́n náà wọ́n ní kí Ọ̀gá Oríyọmí lọ túbá, kó bẹ̀bẹ̀, kó dẹ̀ lọ túbá lọ́wọ́ Ọlọ́run ọba àti gbogbo àwọn ọmọ iṣẹ́ tí wọ́n jọ tú àpótí yẹn, àpótí ẹ̀rí òkè wọ́n lọ tú, wọ́n máa ń tún gbagba, wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún o. Bàbá yẹn sọ̀rọ̀ o. Ìyá mi kìíní kan ṣé ọmọ bàbá Mósè, ìyá mi tó ń bá dẹ̀, ìyá mi ọmọ tí ọmọ Mósè nípa àwọn àbí ìyá Mósè, ọmọ ìyá Mósè àbí ìyá Mósè, ìyá yẹn náà sọ̀rọ̀ ilẹ̀kùn. Àwọn tiẹ̀ yarí pópẹ́ tí àwọn ará bíbá ti sọ wá lẹ́nu, àwọn tiẹ̀ sọ pọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ DSS pé gbogbo àwọn tó ń ṣàpótí ẹ̀rí yẹn la máa ṣà, ó gbọ́dọ̀ máa sí àpótí ẹ̀ fún wa, àfẹ́mọ̀ nǹkan tó wà ń bẹ̀. Ilé tẹ̀sọ̀ wa lẹ́nu kérúbù ètò jẹ́, ìyá yẹn sọ̀rọ̀, kódà ìyá yẹn pàtàn bí ìyàwó Abíọ́dún Emmanuel ṣe kó lẹ́yìn bàbá Mósè, torí pé ìyá ló pa àwọn gbẹ̀rí, so kó lè gbẹ̀rí dé ọ̀rọ̀ Agelu tó wá tàn kiri ń sin gbogbo ènìyàn yẹn sọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì sọ̀rọ̀, àríwòlíì tó sọ pé ó dá, àríwòlíì tó sọ pé kò dá. So ṣùgbọ́n nǹkan tèmi máa sọ pẹ̀lú ẹ̀yin wòlíì tí ẹ jáde tẹ̀ ń lérí, ẹ má yẹ kọ́rọ̀ wa dàbí ọ̀rọ̀ ẹni tó lọ sí ẹni tí wọ́n ní ó ń ṣépè, tó ní elépè ni, tó ní ayé ẹni tó sọ pé òun sọ bẹ́ẹ̀ ò ní dáa, ṣẹ́ni pọ̀rọ̀ ti sọ rẹ̀. Àwọn kan táwọn fight fún ni pé kẹ́ má fi ìwà àti ṣe ń sọ kérúbù lẹ́nu. So tẹ́ bá wá ń jáde tẹ́ tún lérí mọ́ Ọ̀gá Oríyọmí, ẹ tún sì ń sọ kérúbù lẹ́nu nìyẹn. Èmi dẹ̀bi pé wòlíì tó bá ń lérí pé òun máa ṣe ìkà, kì í sorúkọ Ọlọ́run ló fi ṣe ìkà yẹn. Wòlíì tó bá ń lérí pé òun fẹ́ ṣe ìkà sí èèyàn tó ń ṣe dáadáa, èèyàn tó ń ṣe eré, kì í sorúkọ Ọlọ́run ló fẹ́ fi bẹ́ nìyẹn jà, orúkọ nǹkan mi ni. Nǹkan ìgbésẹ̀ tí Ọ̀gá Oríyọmí ṣe ìgbésẹ̀ dáadáa nítorí láyìn yẹn lèmi náà wà, láyìn kílẹ̀ ayé dáa, láyìn ká máa fojú àwọn aṣebi hàn lèmi náà wà. Ẹ bá ń wo program mi dáadáa, ẹ rí i pé àwọn tó ń balẹ̀ ayé jẹ́ làwa máa ń tù sírí wọn, tá à ń deal pẹ̀lú àwọn tó ń balẹ̀ ayé jẹ́. Lóòótọ́ a máa ń ní àwọn ìdojúkọ tó pọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ là ń rí tó ẹgbẹ́ àlè fẹnu sọ tán, ṣùgbọ́n Ọlọ́run a máa kó wa yọ. Torí Yorùbá tó pé táyé bá tójú àwọn àbàjẹ́, àìmọ̀ wá wù ẹni tó wà nínú ayé ni. So nǹkan tí Ọ̀gá Oríyọmí ń ṣe, nǹkan tí èmi fọwọ́ sí ni.
nǹkan táwọn kérúbù gidi kọ̀ọ̀kan dẹ̀ fọwọ́ sí ni ṣẹ́ta bá dẹ̀ ran ẹ̀kọ́ kípa ikọ̀ àìmọ̀ òdẹ̀ kípa ọmọ ẹ̀ so ẹ má gbógun ti ọ̀gá Oríyọmí eléyìí táyì nǹkan sọ pé ẹ fẹ́ dájà ẹ̀sìn sílẹ̀ ni mo wó bọ̀ ọ̀gá mi ọ̀gá wòlíì tó wọ́sọ pa yẹn wọ́n ní ọ̀gá Oríyọmí fẹ́ dájà ẹ̀sìn sílẹ̀ ni kò dájà ẹ̀sìn sílẹ̀ ọ̀gá Oríyọmí ò dá ìjà ẹ̀sìn sílẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ kérúbù tẹ́ fẹ́ mọ̀ dáadáa nípa ìdí ẹ̀ tí ọ̀gá Oríyọmí fi dá ìjà ẹ̀sìn sílẹ̀ ẹ lọ́wọ́ fídíò tí mo ṣe lánàá tẹ́ bá wo program ọ̀gá Oríyọmí àti mùsùlùmí bá wà tí ó da ọ̀gá Oríyọmí máa sọ lórí program ẹ̀ tí ọ̀gá dáhùn bá wà tí ó da ọ̀gá Oríyọmí máa sọ lórí program ẹ̀ so tí ẹ̀yin onígbàgbọ́ náà bá wà tí ó da ẹ̀ lè ní kó máa sọ náà wọ́n dẹ̀ ẹni tó tẹ̀ ṣẹ̀ṣì kankan rárá ló sì wà tó da ọ̀gá Oríyọmí máa sọ lórí program ẹ̀ sọ̀rọ̀ ilé òkọ̀rọ̀ ìjà ẹ̀sìn as long as àwa ti rí àwa kérúbù tá a condemn wa yẹn pé ìwà tẹ̀yìn gan wò da wọ́n tẹ̀ wá máa sọ pé ọ̀gá Oríyọmí pé ó ń dájẹ́ ó fẹ́ dájẹ́ ìjà ẹ̀sìn sílẹ̀ ni a ní nǹkan ò da because kí ọ̀rọ̀ ètò dọ̀dọ̀ ọ̀gá Oríyọmí gan ni àwa kan ní kérúbù ti ń tako àpótí ẹ̀rí gbígbé pé kò sí nínú àṣà kérúbù ní èní mo wà nínú àbí mo wo fídíò màmá mi ṣe ìyá Mósè yẹn ọmọ ìyá Mósè yẹn mo wo program wọn bọ̀bọ̀ kan ara àwọn wòlíì kéékèèké tó ṣẹ̀ ń jáde sẹ́lẹ̀ rú yẹn ni wọ́n á bẹ̀rẹ̀ sí kọ́ ọ̀rọ̀ kùgbákùgbé sí abẹ́ comment section yá yẹn pé kérúbù ló ní ẹ̀rí kérúbù gẹ́gẹ́ ló gbé ẹ̀rí ló dá ẹ̀rí sílẹ̀ kérúbù ló mẹ́rin wá wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ka báìbù ẹ̀ sá kérúbù ló ní ẹ̀rí kérúbù ló mẹ́rin wá so kérúbù ló mẹ́rin wá ṣé Mósè nu bíbélì tí Ọlọ́run á fi ẹ̀rí náà nínú book of Exodus chapter 25 yẹn so kérúbù ní àbí nígbà tó ọ̀pọ̀lọpọ̀ yóò ka báìbù èmi kí wòlíì máa sọ pé nǹkan tó ń kà ju báìbù lọ wòlíì ń sọ wípé nǹkan tó ń kà ó ju báìbù lọ ẹjọ sí kìrìsìtẹ́nì dúró ẹni yẹn ẹ dá mi lóhùn gbogbo yín ìpadàpadà lẹ́ ń bá kiri kí ló mi ò sọ nípa wòlíì kérúbù àwọn oní alágàlámọ̀ sàyẹn lèmi ń sọ o mi ì sọ nípa àwọn kérúbù gidi o kérúbù gidi wa o ẹ wo evangelist náà Ezekiel tó takù Malam Yusuf lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wo ìmọ̀tọ́ náà fún ẹ̀gbọ́n yẹn ta ló mọ̀ pé kérúbù ni mo sọ fẹ́ nìkan lẹ́yìn mẹ́ta pé ọmọ chọ́ọ̀chì mi ò lè dédé gbójúgbóyà lọ takù Malam Yusuf bí evangelist náà ṣe ń ṣe nítorí pé ọmọ chọ́ọ̀chì mi tó bá fẹ́ lọ òun máa dó lórí ìmọ̀ tóun mọ̀ nípa tara ni pé òun lọ sẹ̀mínárì ṣùgbọ́n irú evangelist náà yẹn ẹ̀ǹgbà tó bó ṣe déwájú àwọn Malam Yusuf yẹn ẹ̀mí mímọ́ tó ń bá kérúbù ṣiṣẹ́ ló ń gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ló ń fún nímọ̀ yẹn ẹ̀mí tó ń bá àwọn bàbá wa sọ̀rọ̀ tó yẹ pé àwọn bàbá wa lọ léèwé wọ́n dẹ̀ ń ka bíbélì bàbá Mósè kú lọ léèwé bàbá dẹ̀ ń ka bíbélì òun kóòtù bíbélì bàbá wa àgbà Jésù má gbọ́ yìbó wọn kú lọ léèwé wọ́n dẹ̀ ń kóòtù báìbù wọ́n dẹ̀ mọ chapter báìbù wọ́n dẹ̀ ń ka bíbélì ẹ̀mí yẹn ló ń bá àwọn ọmọ kérúbù tó tọ́ rìn ọdún mo fẹ́ pé ẹni tó tọ́ ní ìlànà kérúbù kẹ́ lè rí agbára kérúbù mi tó tọ́ láì lo padàpadà láì fi padàpadà kún àwọn òfin tó bá yẹ kẹ́ tẹ̀lé ní ìlànà kérúbù ẹ tẹ̀lé ẹ má rí òfin yẹn kẹ́ wá wò bí Ọlọ́run ò ní ṣe bẹ́bẹ́ bí tàtijọ́ kẹ́ wá wò bí Ọlọ́run mú sí Orímọládé òsì wà láàyè àṣẹ ìtẹ́ àánú sì wà ń bẹ̀ àṣẹ orí òkè Mósè ní Kàrẹ́ sì wà ń bẹ̀ ṣùgbọ́n mélòó ló fẹ́ tẹ̀lé ìlànà mọ́ ọ̀pọ̀lọpọ̀ ti pa ìlànà dà wọ́n ti ṣètò ara wọn òun ló fà á tún ṣe pé wọ́n wá short cut kiri pé wọn ò fẹ́ tẹ̀lé òfin mọ́ ṣùgbọ́n ìjọba ríbi tí wọ́n ti ń tẹ̀lé òfin ó máa wù yín ṣe so kọ́rọ̀ tó di ọ̀rọ̀ ọ̀gá Oríyọmí ni àti sọ wípé àwọn nǹkan kan wà tí ò sí nínú ìlànà kérúbù látilẹ̀ táwọn kan gbé wọ kérúbù tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ tẹ́ fi sọ kérúbù lẹ́nu so ẹ má lérí mọ́ ọ̀gá Oríyọmí ẹ jọ̀ọ́ ẹ má halẹ̀ mọ́ ọ̀gá Oríyọmí iṣẹ́ ẹ̀ ló ń ṣe iṣẹ́ tọ́nà ọ̀dẹ́ gbéra ló ń ṣe kò dẹ̀ ní hún lágbára Ọlọ́run ọba ìpè bàbá Mósè Orímọládé tán làṣẹ òní jẹ́ kó hun ọ̀gá Oríyọmí ìfìàmì òròyìn àwọn wòlíì tòótọ́ kò ní jẹ́ kó hun ọ̀gá Oríyọmí àṣẹ orí òkè Ọlọ́run kọ́lé àṣẹ orí òkè ẹ̀rìmọ̀ àṣẹ orí òkè agélú àṣẹ orí òkè
àṣorókè Mósè níkàrẹ́ àṣẹtẹ̀dó ìtàánú bí ta gbé tí bàbá sùn lọ́wọ́lọ́wọ́ kò ní jẹ́ kó ń hun Oríyọmí, kò ní jẹ́ kó ń hun lágbára Ọlọ́run ọba, torí ìsọnù yẹn ti pọ̀ jù. àwọn kan tó kàn dédé ń sáwọ Kérúbù lójijì yẹn wọn ò gbọ́ ẹ̀kọ́. nǹkan tí wọ́n ń ṣe níbi tí wọ́n ti ń bọ̀ ni wọ́n ń gbé wa àárín wa. ìmí tó bá jẹ́ Muslim tó bá ti wá dé Kérúbù àwa mú ti Kérúbù tó gbà láàbọ̀ á jẹmọ́ ti Muslim tó ti ń bọ̀ á gbé gbogbo ẹ̀ lérí. àwọn àṣẹ balabala kiri. èyí tó bá jẹ́ pé adáhùn ṣe ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ti dé Israel kà kó sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀dá títún, kò ní fẹ́ da tọwọ́ ẹ̀ lẹ̀, àwa jẹ gbogbo papọ̀, àwa máa fi sọ wá lẹ́nu. àwọn kan dẹ̀ fọwọ́lẹ́rán wọn ń wò, ó ti tó ìfọwọ́lẹ́rán yẹn tí wàá tó gẹ́ ẹ wá rí báyìí ẹ̀rí ẹni tọ́nà wá padà lò fún wa, ẹni tó jẹ́ gbọ́ àṣẹ kìrìsìtẹ́nì débi kó máa jẹ́ Kérúbù ní Oríyọmí, Ọlọ́run wá lò láti dìrì pẹ̀lú yín. Ọlọ́run wá lò láti dìrì pẹ̀lú yín. tí bá ti sọ́ngbà yẹn tẹ́lẹ̀ kẹ́ jáwọ́, tí bá ti sọ tẹ́lẹ̀ pé kẹ́ jáwọ́, ẹ wá wò ẹni tó kí wá tó tẹ̀ kí ṣe kìrìsìtẹ́nì débi kó máa jẹ́ Kérúbù, Ọlọ́run wá lò láti dára, because àpótí ẹ̀rí mo ti sọ fún wa kì í ṣe àṣà Kérúbù. àwọn bàbá mi dáadáa tó jẹ́ Kérúbù gidi tó fi wá lè lànà yẹn gbọ́ mi báyìí. àpótí ẹ̀rí gbígbó kì í ṣe àṣà Kérúbù, ń bolẹ̀ ti gbà á. àpótí ẹ̀rí àkọ́kọ́ mẹ́sẹ̀gì tọ́lọ́run ní kí Mósè inú Bíbélì tọ́jú sínú ẹ̀, Ọlọ́run ló fún ní mẹ́sẹ̀gì yẹn directly from God ni. ṣùgbọ́n ìsìn wòlíì ká jókòó síbì kan a kọ gbogbo ẹ̀, a kọ àtẹlẹ tó wà ní Kùránì, àtẹlẹ tó wà ní àdìtì, àtẹlẹ tó wà ní book of àwọn ìwé kẹtù mi wà ní ìfẹ́ dárúkọ ẹ má jẹ́ dárúkọ àwọn ìwé yẹn tìbọ̀ tá wàá mọ̀, a kọ gbogbo ẹ̀, a kọ àtàngẹ́lì dáadáa àtẹlẹ tó ṣe àkọ gbogbo ẹ̀, àwa kọ tán a kò sínú àpótí, àwa ní ẹgbà ẹ ti gbẹ̀rí, ṣé ìwọ lọ́lọ́run ni, ṣé ìwọ ló yẹ kó máa fún yàn lẹ́rìí ni. ṣebí tí eléyìí tí Mósè ṣe Ọlọ́run ló fún, kì í pé Mósè jókòó, Mósè inú Bíbélì ni o, kì í ṣe ní Mósè Orímọládé o, kì í ṣe pé ó jókòó kẹ̀dẹ̀dẹ̀ formulate ẹ̀ fún rẹ̀, ẹ̀yin sì wá ń formulate ẹ̀ lónìí. àtẹ̀tẹ̀ pé kò tẹ̀ tún wá sí nínú ìlànà Kérúbù, torí pé bàbá wa Mósè Orímọládé tún ọ̀la ṣe tọ́lọ́run fi Kérúbù rán kò gbé àpótí ẹ̀rí. gbogbo àwọn tó wá padà gbé àpótí ẹ̀rí ẹ̀yin bàbá yẹn náà tí wọ́n padà ń gbé. kí ló dé tí wọ́n gbé lójú ayé ẹ̀? definitely ó túmọ̀ sí pé kò support irú nǹkan bẹ́ẹ̀ lójú ayé ẹ̀. nǹkan tí bàbá yẹn ò ṣe nígbà tó wà láyé, tẹ́yìn kò tó ṣe nígbà tó wà láyé, ó wá lọ tán ẹ wá ní ẹgbà ẹ̀rí, èmi ní àpótí jábọ́ látọ̀run, èmi ní àpótí yẹn lálẹ́ ó wá látilẹ̀, èmi ní àpótí yẹn ó disappear wá, ó ń kàkú tí à ń sọ gbogbo ẹ̀. àfi bí ẹni pé àwa náà tẹ̀ kí sọmọ Kérúbù yẹn, àfi bí ẹni pé wọ́n bí wa nu Kérúbù yẹn. ilé wòlíì làwa náà ti jáde. so kò sí àwọn nǹkan tẹ́ máa parọ́ ẹ̀ tá a mọ̀, kò sí. àfi tá a bá ń wò yín, ẹ̀yin náà lè jẹ́ kí àwọn mùsùlùmí kan máa sọ wípé èdè àwọn làwọn ẹlẹ́mìí ń sọ, tó dẹ̀ yẹ pé èdè tí àwọn tó ń fọ̀ nínú Kérúbù èdè ọ̀run ni, divine language ni from heaven, from God. èdè ọ̀run ni, ó yàtọ̀ sí Sikiri Bobo Sikiri Baba tí wọ́n ń kọ́ láwọn Pentecostal churches. ó yàtọ̀ sí Sikiri Bobo tí wọ́n ń kọ́ tí àwọn kan ń kọ́ ní seminary. eléyìí yàtọ̀, Ọlọ́run ń fún yàn, kò dẹ̀ sí àfáà tí wọ́n lè gbé dúró tó lè sọ pé o lè tú pé torí pé jèdè yìí ni, tí ẹlẹ́mìí bá wà lórí ẹsẹ̀ wọ́n àfáà tó bá gbójú ó yá wá tù mẹ́ bí wọ́n máa mọ̀ kẹ́lẹ́ mọ̀ pé ó yàtọ̀ sí èdè Lárúbáwá. ó yàtọ̀ sí Sikiri Bobo Sikiri Baba síbò tí àwọn kan ń sọ kiri tó bá ti di táìbẹ̀ ń gbé tán. ṣùgbọ́n ìgbà tí àwọn kan ti wá àwọn àdàlú láti dá gbogbo ẹ̀ papọ̀ fẹ́ máa sọ̀yàn lẹ́nu. so ẹ̀yin bàbá wa ẹ sòótọ́, ojú yín là ń wò. ṣe rí mo mọ̀ pé nǹkan tí bàbá wa àtakú tí Jésù ń wò ní wípé ká lé ẹlẹ́yọrọ lọ ná ká tó fi àbọ̀ bájì yẹ. ṣùgbọ́n àmọ̀gbà tí Jésù máa dé, àmọ̀gbà tí Kristi máa dé, tó bá jẹ́ pé ibi tá a ti ń lé ẹlẹ́yọrọ lọ́wọ́
tá ti lé ẹlẹ́yọ́rọ́ tá ti lé lọ́wọ́ ní Kristi dé bá wa ńkọ́ tá àti ẹ̀ráyè fún àbọ̀bá jìyẹ bẹ́ẹ̀ jẹ́ sọ pé tí èèyàn bá ti ń ṣe rere bọ̀ látọdún ọdún tó bá ṣe bí ọjọ́ kan tí ikú bá ká ìbí yẹn mọ́ lọ́wọ́ àní kúkú òjijì o ṣùgbọ́n tí ọlọ́jọ́ bá ká ìbí yẹn mọ́ ẹnìyẹn lọ́wọ́ ó ní ìbí yẹn náà fi ṣèdájọ́ ẹ̀ Bíbélì ló sọ bẹ́ẹ̀ mi ìró lórí ó jẹ́ ní téèyàn bá ti ṣe bíbọ̀ láti ọ tó ti ṣe bọ̀ tọ́lọ́jọ́ bá dé tó ká ìrírí yẹn mọ́ lọ́wọ́ ó ní ìrírí yẹn náà fi ṣèdájọ́ ẹ̀ Bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá máa Bíbélì dáadáa ẹja mi so mi ó dédé ká ṣe òótọ́ yẹn Bíbélì sọ pé ẹ fi àìṣedédé àwọn ènìyàn mi hàn wọ́n yẹ ká fi àìṣedédé wọn hàn wọ́n ẹ yẹ ká fi hàn wọ́n Kìrìsìtẹ́nì sọ wá da wórówóró wọn kẹ́rù wá ń ṣe tiẹ̀ tẹ́bí ti kẹ́rù bùlárí táwọn Pentecostals yẹn tẹ worst there are some things tó gbà àwọn bàbá yẹn ò fi lílẹ̀ táwọn míì ṣe lẹ́ni àmọ́yé nǹkan tí ò sí lọ́wọ́ bàbá lọ́lá táwọn wòlíì mi táwọn pásítọ̀ mi ń ṣe ní CAC tí ò dá tí ò sí lọ́wọ́ bàbá yẹn ò gbé wá àmọ́yé nǹkan tí bàbá wọn sọ́fà ò ṣe tí ò sí lọ́wọ́ bàbá yẹn tá a bá lọ́wọ́ bàbá yẹn táwọn nǹkan ti ń ṣe nowadays táwọn fi ń sọ ìjọ yẹn lẹ́nu àmọ́yé nǹkan tí bàbá Akíndayọ̀ mi ò gbé wá tí ò sí lọ́wọ́ bàbá Akíndayọ̀ mi táwọn nǹkan ti ń ṣe ní rìdíìmù tá a mọ̀ táwọn bàbá yẹn tó pé ìgbé ayé wọn wùyàn ṣùgbọ́n torí ọrọ̀ ayé tó nǹkan tá a jẹ kálukú wọn wá shortcut kiri ń ṣe padà kiri àtijọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run sórí kò sí agbára tó ní láyé yìí nídìí ẹ̀sìn tó ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ ológun níjọba ọ̀run o kò sí ìmọ̀ tó mọ̀ nídìí ẹ̀sìn tó ń ṣe nǹkan tó yẹ kó jẹ́ ológun níjọba ọ̀run o kò sí bó ṣe lè mọ áńgẹ́lì tó kó mọ gbogbo áńgẹ́lì tó kó mọ gbogbo àṣírí ayé tó nídìí ẹ̀sìn tó ń ṣe ó bá jẹ́ kìrìsìtẹ́nì ó bá jẹ́ mùsùlùmí kò sí gbogbo àṣírí tó mọ̀ tó nǹkan tó yẹ kó jẹ́ ológun níjọba ọ̀run o gbogbo àwọn aṣáájú ìgbàanì yálà wọ́n jẹ́ kìrìsìtẹ́nì wọ́n jẹ́ mùsùlùmí nídìí ẹ̀sìn kankan wọ́n ṣe ní agbára tó bọ́lọ̀ ṣe lò wọ́n tó wọ́n fi sọ ìjọba ọ̀run wọn nù o ṣùgbọ́n láyé ìsìn àwọn èèyàn tí wàá sọ̀rọ̀ nípa ìjọba ọ̀run mọ́ nǹkan táwọn èèyàn sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ́ máa rí àṣírí báwo ṣe máa ṣe àtọ́júbọ̀ máa gba àṣírí kiri àti àṣírí tó tọ̀nà àti àṣírí tó tọ̀nà àti àṣírí tó dá àti tó dá àti tó bójúmu àti tó bójúmu nǹkan tí wọ́n ń ṣe nìyẹn òun ti máa rí wòlíì míì tí ò tí ní wọ́n 50 years wọ́n á ní fòsánlẹ̀ ó lọ nígbà tó ti kí ojúbọ̀ ìgbọ̀kúbọ̀ wọn lé ìjọba ọ̀run mọ́ wọn tiẹ̀ lé ìjọba ọ̀run mọ́ wọn ò ti ìjọba ọ̀run mọ́ àní wòlíì sọ fún mi pé nǹkan tó ń kà ju Bíbélì lọ kí ni náà gbogbo ẹ̀gbọ́n wọn tẹ̀ ń kà náà kí ni kò lè gbé yín wọ ìjọba ọ̀run kò lè gbé yín wọ ìjọba ọ̀run ìjọba ọ̀run ló yẹ kó jẹ yín lógún kó ṣe kókó fún yín yá lóòótọ́ àṣírí wà àkànṣe àdúrà wà àkànṣe iṣẹ́ wà ṣùgbọ́n síbẹ̀ Bíbélì sọ pé ìbùkún ni fún ọmọdé náà tó fọgbọ́n ṣiṣẹ́ rí ju ẹ̀ ó yé wa ẹ má ṣe nǹkan tí ò bá ti ẹ má pa ìlànà dà ẹ má ṣe kíni ẹ má pa ìlànà dà ẹ wo lẹ́ni àwọn àní àwọn gòkè mi wọ́n máa display ẹ̀ lórí social media tó dẹ̀ bójú mu ẹ̀yin bàbá yẹn dẹ̀ ń wò wọ́n kàkẹ́ wa bá wọn wí ẹ̀ wá fẹ́ máa bò wọ́n ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa torí ẹ̀yin bàbá yẹn là ń wò gẹ́gẹ́ bíi pé àwọn bàbá wa nílé nǹkan tá àwọn ní ẹsẹ̀ wọn là ń tọ̀ ṣé nǹkan tẹ́yìn kan bá mọ̀ pé ẹ bá lọ́wọ́ bàbá Moshood Orímọládé kò yẹ káwọn ọmọ tá a wà lẹ́yìn máa wù kẹ́jẹ̀ máa wò wá kò yẹ kí ẹ máa wò wá àwọn èèyàn wá sọ̀rọ̀ nípa ìjèrè ọkàn mọ́ Bíbélì yẹ kó pé tó bá dọjọ́ kẹ́yìn ó ní gbogbo ẹ̀bùn pátá ló máa dópin ó jẹ́ wòlíì tó ń yọná lẹ́nu ó máa dópin ó jẹ́ wòlíì tó ń rí màláíkà lójúkorojú ó máa dópin ó jẹ́ wòlíì tó ní àṣẹ ọ̀rọ̀ tó yẹ pé bá ti gbé bẹ́ẹ̀ ó máa ṣe ó máa dópin ó jẹ́ wòlíì tó ní ìmọ̀ àyà tó yẹ pé ìmọ̀ àyà ẹ̀kọ́ fáàmù ó máa dópin ó jẹ́ wòlíì tó jẹ́ pé ó ń ríran ó ń lálàá ó ní ìgbọ́wọ́lé ni ó ń gbogbo ẹ̀bùn tó wù tó ó ní ó máa dópin yóò ń lérè tí ò ní dópin ní ọ̀rọ̀ Ọlọ́run. so gbogbo fúlẹ́gẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ń ṣe yìí ó máa dópin bí sọ pé òun ò fẹ́ ẹni tó bá ń túká bí òkìsẹ́ ẹni tó bá ń kójọ ǹjọ́ ń bọ Ọlọ́run kójọ bí. àpọ́sù pọ̀pọ̀ pé
Apostle Paul sọ pé èmi ń dùn láti wàásù ìrere débi tí ìrere ò tí ì dérí kémi kó má bàa ṣe kíni kémi bá sì máa mọ àmọ́lé lérí tí òmíràn. Ǹjẹ́ ìwọ ń dùn láti wàásù ìrere Kristi débi tí ò dérí? Ǹjẹ́ à ń dùn láti wàásù ìrere yẹn débi tí ò dérí? Ó ní ẹ lọ sí gbogbo ayé kẹ́ máa wàásù ìrere yẹn, kẹ́ máa wàásù ìrere ìgbà tó nǹkan tó sọ fún àwọn ọmọ ẹ̀yìn nìyẹn. Àwọn èèyàn wà after the gospel of Christ wọn lénìí. Kásáré àwọn pé mo fẹ́ ní agbára, mo fẹ́ ní àṣírí, kí n lè máa fi ṣe gbàṣàwò káwọn lè máa wò pé dáńkà dédé bàbá yẹn ń gbóná o. Àwọn èèyàn náà tó dẹ̀ ń tẹ̀lé wọn náà, àwọn ọmọ ìjọ náà, ibi tó bá ti ń wàásù báyìí wọn nílò ọbẹ̀ mọ́. Wọ́n ní kí ló ń sọ báyìí, ṣé kẹta fẹ́ gbọ́ yẹn, a ní a fẹ́ náwó jàre, ṣiṣẹ́ fún wa ká náwó. Wọn ò fẹ́ gbọ́n pa ìrere mọ́. Wọ́n máa ṣe o. Níbo ni ìgbàgbọ́ ń lọ? Bàbá Mósè, bàbá aládùúrà ni wọ́n máa ń pè é. Bàbá wa Mósè Ojúmọ́ládé, bàbá aládùúrà ni wọ́n máa ń pè é. Wọ́n pè ní bàbá alápòtí ẹ̀rí. Wọ́n pè bàbá Mósè ní bàbá alápòtí ẹ̀rí. Wọ́n pè ní bàbá onítẹ̀síbíù. Mo ti sọ tẹ̀síbíù yẹn náà lánàá. Àwọn àtúnṣe sì pọ̀ tẹ́yìn bàbá wa ìgbọ́dọ̀ bá ṣe ní kérúbù. Ká máa kó tẹ̀síbíù kọrún kiri kì í ṣe ìlànà kérúbù o. Ẹ̀yin tí a bá ti sọmọ kérúbù tẹ́ ń gbọ́ mi. Ká máa kó tẹ̀síbíù sọ́run kiri tẹ́yìn rí lọ́rùn àwọn wòlíì kan yẹn kì í ṣe dọ́tìn kérúbù o. Àwọn mùsùlùmí tó wọ kérúbù àwọn ló gbé wá sáàrin wa o. Wọn ò fẹ́ da nǹkan tó wà lọ́wọ́ wọn bí tí wọ́n ti ń bọ̀ sílẹ̀ ní o. Kì í ṣe àṣà kérúbù o. Bàbá Mósè Ojúmọ́ládé ò ṣe o. Ní Ìkàrẹ́ tó jẹ́ ṣọ́ọ̀ṣì bàbá Ojúmọ́ládé ní Ìkàrẹ́ àkókò Òkè Ìgbàlà wọn ṣe ń bẹ́ o. Àtúnbí Mósè nílùú Àkùngbá tó yẹ pé ara wọn ọmọ bàbá Mósè Ojúmọ́ládé ló ní ṣọ́ọ̀ṣì yẹn. Kì í ṣe pé ọmọ tí wọ́n bí látòjú ara wọn o, ara wọn ọmọ wọn nínú ẹ̀mí, ọmọ ìjọ wọn. Àtúnbí Mósè nílùú Àkùngbá wọn ṣe ń bẹ́ o. Ìjọ bàbá tó bí mi wọn ṣe ń bẹ́ o. Ìjọ bàbá Primate Alaba Ogunṣanya ní South Africa wọn ṣe ń bẹ́ o. Ìjọ bàbá wa Prophet Gabriel ní Ọlọ́dẹ gáréjì Ọlọ́dẹ wọn ṣe ń bẹ́ o. Ìjọ bàbá mi Akíntọ̀mídé ní Ìlẹ́lújì wọn ṣe ń bẹ́ o. Ìjọ bàbá mi Adénúsì Primate Adénúsì ní tàmí Alákòóso Adénúsì ní Oǹdó wọn ṣe ń bẹ́ o. Àwọn ayọ̀ ni o kì í ṣe o. Àwọn Àtúnbí Mósè ò kì í ṣe o. Àwọn St. Michael ò kì í ṣe o. Àwọn conference tí wọ́n darúgbó yẹn ò kì í ṣe o. Àwọn Ògo Ọlọ́run conference ò kì í ṣe o. Níbo làwọn ẹ̀ ti wá rí? Nǹkan tí ẹni tí Ọlọ́run fi ìlànà ẹ lé tó o ṣe ó wá lọ tán ẹ wá bẹ̀rẹ̀ sí gbé àwọn nǹkan ẹ ń gbé nǹkan tuntun wá ẹ ń gbé nǹkan tuntun wá ẹ wá gbé nǹkan àwọn bàbá yẹn nǹkan tó dẹ̀ ń dùn mí nìyẹn. Yóò bá sọ pé àgbà ní ń tòlú ọmọdé ní ń tún ilé ṣe. Àgbà ló máa ń tò ìlú, ọmọdé ló máa ń tún ilé ṣe. Ẹ̀yin bàbá yẹn ò dẹ̀ sọ̀rọ̀. Mósè á bí yín tẹ́ bá dọ̀dọ̀ ẹ̀. Bàbá Mósè máa bí yín pé ṣé ó dá Mósè tójú yín pa àlànà dà. Àwọn ọ̀dọ́ tá bá tó wá sọ̀rọ̀ àwọn kan máa wo wá ní wo pé ọ̀tá àjọ kérúbù ni wá. A kì í sọ ọ̀tá àjọ kérúbù. Ẹ má pa àlànà dà làwa ń sọ. Àwọn tó bá ti ṣe doctrine kérúbù ẹ má ṣe é mọ́. Tó bá dẹ̀ ní àṣírí lọ́wọ́ fi àṣírí ẹ̀ mọ nínú ẹ. Yóò bá sọ pé inú ilé ẹ̀ ńlá tí ń jẹ èkúté lé onídodo. Gbogbo àṣírí tẹ wá ń display lórí social media yẹn ẹ̀ ní ìdí ẹ̀. Mo ní ọmọ mi kan lẹ́nujọ́ mẹ́ta yìí mo sì ń wá nọ́mbà rẹ̀ bá sọ̀rọ̀. Ọmọ mi ní tó gbé ìwé sísàṣẹ́ orúkọ Moses tó ń kà lórí social media tó dẹ̀ ń display ẹ̀ lórí social media. Mo ń wá nọ́mbà ẹ̀ ọlá pé fóònù tí mo save nọ́mbà ẹ̀ sí mi ní fóònù yẹn ó ti ní fault ni. Mo fẹ́ pè pé no kò polite. Tó bá ní àṣírí lọ́wọ́ jẹ́ kó mọ nínú ẹ̀. O nílò láti wá máa display lórí social media. Ẹlẹ́mìí lọ sórí òkè. Yeah, it's part of our doctrine. It's a normal thing. Oh, and it is biblical. Ẹlẹ́mìí lọ sórí òkè yẹn ò jẹ́ tuntun. Ṣùgbọ́n must you display them on social media? Ṣáwa nìkan ni. Ṣẹlẹ̀mí ò kí lọ lórí níṣẹ̀lẹ̀ ni. Ṣẹlẹ̀mí ò kí lọ ní Zion ni. Ṣẹlẹ̀mí ò kí lọ ní olùtẹ̀mọ́lẹ̀ ni. So ẹ̀yin bàbá yẹn ẹ ṣe àtúnṣe. Ẹni tó bá dẹ̀ ti mọ̀ wípé òun ò gbọ́ kó yọ kérúbù kúrò nínú orúkọ chọ́ọ̀ṣì ẹ̀.
wọ́n ṣáà ti rẹ́gísítà sí ànẹ́ẹ̀sì wọ́n ti rẹ́gísítà orúkọ yẹn àwọn rẹ́gísítà orúkọ Cherubim and Seraphim church yẹn wọ́n rẹ́gísítà ẹgbẹ́ mímọ́ Cherubim àti Seraphim wọ́n rẹ́gísítà ẹ̀ duly registered. So tẹ́yìn bàbá yẹn bá wá jókòó ní wọ́n sọ pé kí wàá ní iṣẹ́ tí unification ṣe pẹ̀lú mo rò pé nǹkan tó yẹ kẹ́ máa ṣe unification nìyẹn. Ẹ wá sọ wípé ẹni tí ò bá ti fẹ́ tẹ̀dó ìlànà tí bàbá Mósè fi sílẹ̀ kò sí wàhálà ẹ má ti church ẹ̀ torí pé lábẹ́ òfin ó ní ẹ̀tọ́ láti dá church ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹ̀ka sọ pé ìjọ tàwa ti register which is CNS yìí kó yọ kúrò nínú orúkọ church ẹ̀ so tó bá wá yọ kúrò church ẹ̀ nǹkan tó bá ti wù á wọ́n lè máa ṣe kódà ó lè mọ̀ wọ́sọ fún tó ráwà nìkan kó lè wọ́sọ fún ní àwọn church kan wà ní other countries wọ́n wọ́sọ fún ní Zimbabwe wọ́n ní church tó wọ́sọ fún ní South Africa ní church tó wọ́sọ fún ní Malawi wọ́n ní church tó wọ́sọ fún so ó lè wọ́sọ fún ṣùgbọ́n kó yọ orúkọ Kérúbù kúrò nínú orúkọ ẹ̀ tó ní àti register orúkọ yẹn so kó máa ṣe orúkọ yẹn so tó bá yọ kúrò nǹkan tó bá wò ó lè máa dá lásà ní church ẹ̀ so tẹ́mátì agbárò ẹni bẹ́ẹ̀ mú tí wọ́n rí traces pé ọmọ Kérúbù ni wọ́n nílé fi sọ wá lẹ́nu kó má lo òwe orin wa kó má lo ètò ìsìn wa. Ẹ wo lẹ́nu mẹ́ta yìí wọ́n ní ẹlẹ́mìí kan gòkè ní church Àgbàlá Gabriel nínú church aṣọ ara ni wọ́n wọ̀ bọ́ńbà tẹ́lẹ̀mí máa gòkè wọ́n wọ gámẹ̀ sílẹ̀ lórí wọ́n dẹ̀sẹ̀ bíi Kérúbù wọ́n fa àyà Kérúbù wọ́n wá ń display lórí social media tó dẹ̀ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ so nǹkan táwọn gbé ẹ̀yin bàbá yìí fún nìyẹn pé ẹ bá ṣàtúnṣe ẹ jẹ́ kí ìgbà tí kò ní ìtumọ̀ ẹ má jẹ́ kó ọ̀pá aládé kó tọwọ́ yín bàjẹ́ o ọ̀pá aládé kò ní tọwọ́ mi bàjẹ́ títí Jésù yóò fi dé ẹ má jẹ́ tọwọ́ yín bàjẹ́ ẹ má gbàdúrà fún wa tí wọn wòlíì kan báyìí wọn náà fẹ́ fẹ́ àjùlọ hàn wá ṣùgbọ́n kò sẹ́ni tó ju Ọlọ́run lọ ojú tí ẹni tó lè pààyàn tó lè jí Adémádé ní orúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ dẹ̀ bá mi follow page mi ire.